Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú dédé àsìkò yìí ò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sí ti gbọ́ yín láti kàn ní jígí alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọkùnrin aṣọ́gbà kan gbẹ̀mí ẹnìkan pẹ̀lú igi lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwọn ènìyàn 4 pàdánù ẹ̀mí wọn tí àwọn 11 mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú àwọn ọlọ́pàá 2 ní ìpínlẹ̀ Imo. Wọ́n ṣe àwọn ọmọ ológun 2 léṣe níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Niger. Iná ṣẹ́yọ nínú ọgbà ilé ẹ̀kọ́ Poli ti ìpínlẹ̀ Kano. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí adé òkè náà fún ìpolówó yìí. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò. A máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin aṣọ́gbà kan gbẹ̀mí ẹnìkan pẹ̀lú igi lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ọkùnrin ẹni ọdún 26 kan Muhammed Abubakar tí wọ́n gbà gẹ́gẹ́ bí aṣọ́gbà ilé kan ní agbègbè Àjàká ní Ṣàgámù ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó gbẹ̀mí ọkùnrin kan tí wọn kò mọ orúkọ rẹ̀ lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, ẹni náà ló pàdánù ẹ̀mí rẹ̀ ní ilé ìwòsàn Ṣàgámù ní ọjọ́ Ajé Monday. Ìjàmbá yìí ló wáyé nígbà tí afurasí la igi mọ́ olóògbé náà lórí. Abubakar ní olóògbé náà ló gbìyànjú láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun, èyí ló mú kí òun la igi mọ́ ní orí. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Ọmọlọ́lá Òdùtọ́lá ní Abubakar sálọ nígbà tí ó rí pé ẹni tí òun la igi mọ́ ti pàdánù ẹ̀mí rẹ̀, tí wọ́n sì ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùsí Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital tí ó sì ní àwọn tí ń wá Abubakar tí ó sá lọ báyìí. Àwọn ènìyàn 4 pàdánù ẹ̀mí wọn tí àwọn 11 mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Kò dín ní ènìyàn 4 tó pàdánù ẹ̀mí wọn tí àwọn 11 sì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Anambra ní ọjọ́ Ajé Monday àti ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Àwọn obìnrin 2 tí wọn kò tí ì dámọ̀ ló pàdánù ẹ̀mí wọn tí àwọn 5 sì farapa níbi ìjàmbá tó wáyé ní Obene títì Àkúzò ní òpópónà Másọ̀sẹ̀ Onitsha sí Nteje sí Ọ̀ká ní ìpínlẹ̀ Anambra. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní ìjàmbá náà ló wáyé ní àárọ̀ kùtù ọjọ́ Ìṣẹ́gun Tuesday níbi tí ọkọ̀ àjàgbé àti ọkọ̀ èrò ti kọlu ara wọn. Ẹni náà ní ìjánu ọkọ̀ àjàgbé ni ó sọnù tí ó sì mú bọ́ọ̀sì ọkọ̀ èrò náà gùn. Nígbà tí ọ̀nàbìnrin fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó ní ọkùnrin 3 àti obìnrin 4 ló fara kó ìjàmbá náà
tí ó sì ní àwọn obìnrin méjì pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìgbókùsí. Ó ní adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ìpínlẹ̀ náà kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn tí ó sì rọ àwọn awakọ̀ láti máa ṣe jẹ́jẹ́ ní ojú pópó. Àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú àwọn ọlọ́pàá méjì ní ìpínlẹ̀ Imo. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo Aboki Danjuma ti gbé ikọ̀ alágbára kan dìde láti wádìí àti láti fi ojú àwọn tó ṣekú pa àwọn ọlọ́pàá méjì hàn. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ní agbègbè Akabo ní ìjọba ìbílẹ̀ Ikeduru ní ìpínlẹ̀ náà, nínú èyí tí ọlọ́pàá méjì tó wà lẹ́nu iṣẹ́ ti pàdánù ẹ̀mí wọn. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ní ìbọn tún lọ bá ẹnìkan tó ń kọjá lọ ní ìkóríta Amajon Akabo ní òpópónà Owerri sí Okige sí Enugu. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ASP Henry Okoye tí ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà tí àwọn yóò sì fi ojú wọn hàn dé láìpẹ́. Wọ́n ṣe àwọn ọmọ ológun méjì léṣe níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Niger. Ọ̀gá àwọn agbésùnmọ̀mí kan pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù tó wáyé ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ìṣẹ̀lẹ̀ náà ló dá yánpọnyánrin sílẹ̀ láàrin àwọn ọmọ ológun àti àwọn agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí náà ló ń rékọjá láti ìjọba ìbílẹ̀ Mashegu àti Wushishi níbi tí wọ́n ti fẹ́ lọ ṣe ìkọlù kí wọ́n tó pàdé pẹ̀lú àwọn ọmọ ológun. Gẹ́gẹ́ bí alága fún ìjọba ìbílẹ̀ Rafiu Ayuba Katako ṣe sọ, ó ní àwọn ọmọ ológun méjì tó farapọ́ta ìbọn ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn IBB Specialist Hospital Minna tí ara wọn sì ti ń bọ̀ padà sípò. Katako tẹ̀síwájú pé àwọn ọmọ ológun, àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn fìjìláńtì ń sa gbogbo agbára àti ipá wọn láti rí i dájú pé àlàáfíà àti ààbò dájú lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ náà. Iná ṣẹ́yọ nínú ọgbà ilé ẹ̀kọ́ Poli ti ìpínlẹ̀ Kano. Iná ti jó ẹ̀ka ẹ̀kọ́ kan tí ó ń rí sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Kano State Polytechnic. Iná náà ló jó ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa àwòrán ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Agbẹnusọ fún ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ iná pàjáwìrì ní ìpínlẹ̀ náà, Saminu Yusuf Abdullahi, fìdí ìjàmbá iná náà múlẹ̀ ṣùgbọ́n kò sọ ohun tó ṣokùnfà ìjàmbá náà. Abdullahi fi kún un pé ọṣẹ́ tí iná náà ṣe ni àwọn kò tí ì lè sọ báyìí ṣùgbọ́n ìwádìí ti ń lọ lọ́wọ́. Kò ní jù báyìí lọ fún ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrì pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arédè pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà ó fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá.